ìyàwó mi ó ní kó máa ṣe ògbélé tó ń ṣe pẹ̀lú mi náà bá a ṣe jọ wà yìí sìn bí a ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ kọ́ la ṣe jọ ń ṣe mọ́ sìn ó ní láti bá mi gbà bí mo ṣe ń ṣe gbà fún mi náà because àlébù tọ̀dọ̀ tèmi nìyẹn ó yẹ kó dẹ̀ lè gbà bẹ́ẹ̀ fún mi àìmọye nǹkan tó jẹ́ nǹkan tí wọn náà ṣe tí ò dá ọ̀ tí ò ṣe sọ síta lóòótọ́ kò yẹ pé bóyá òun ṣe sì náà or anything but ó yẹ kí ó tiẹ̀ gbà fún mi má ṣe báyìí pẹ̀lú mi náà. ó gbọ́ mi ò lè gbà mọ́ màá lónìí màá lọ́la lójú ọ̀hún ò bá fọ́ báyìí ló máa wọ̀ màá wọnú ilé lọ nísìnyí màá lọ kó ẹrù mi ò ṣe mọ́ ọlọ́run á ṣe ìyàwó tẹ̀ fún ẹ ọlọ́run dẹ̀ máa ṣọkọ tèmi náà fún mi tó máa gba gbogbo wà tóun mi ò lè rìn ládùúgbò mọ́ kí ló dé ó rèé nítorí ọ̀sẹ̀ mi àti ẹ̀fọ́ mi. máa gbọ́ lè àdúrà. kú máa yí dàbà yìí mọ́mí Rachel epo mà ti fẹ́ tàn ẹ jẹ́ wá tètè wá lọ nǹkan tẹ́ fẹ́ lọ báyìí ilẹ̀ dẹ̀ ti ń sùn lọ o. mo yí gan-an. Sísà ẹ káàsán ṣé àdúgbò ilẹ̀ ń gbé ni irọ́ ni o ní àdúgbò tá a wà yìí náà lọ́lọ́run dá yín sí but ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé mo ṣe dúró bí báyìí mo notice pé fóònù mi ti fẹ́ kú mo wá pé bóyá ẹ lè ju ibi tó ti mo ti lè charge fóònù mi fún mi. The next junction ẹ má get my charge. Kò ń tiẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ṣé mo ṣe ń wo ìmútan pé nǹkan tí mò ń try láì sọ ń gbé ṣé mo lè máa fi charger tèmi kí n máa fi plug socket ti yín. Kò yé mi kí nìkan tẹ̀ sí. Kò tún yé yín náà ok ẹ jẹ́ ká tún gbà báyìí ṣé ẹ rí ẹjọ́ ṣé mo lè rí ọ̀bẹ lọ́wọ́ yín ọ̀ àdá. Ṣé mò ń gbàjà rìn? Ok I'm sorry nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé kákí mo lè rí ọ̀bẹ lọ́wọ́ yín níbẹ̀ ṣe wà yìí màá kàn yọ heart mi fún yín tí mo bá yọ heart màá kàn gbélé yín lọ́ báyìí kẹ́ máa mú lọ. Ṣé kí n dín jẹ ní àbí òkèèrè? Èyí kí ni mo wá fẹ́ ṣe báyìí nǹkan tí mò ń try láti sọ fún yín pé mo like yín I love you mo fẹ́ kí mi àti ń jọ wà ṣe rí yé ṣe kò ní sọ yé ẹ lọ́wọ́ lẹ́ yé ah. Oga ni so dey go oya let's go there the guy dey craze someone snatch your wife okay abofẹ sofo I no go pity yasi torí mo ṣe lẹ go sojú sẹ torí mo ṣe lẹ go sojú do anyhow blood wà lójú mi ò gbéṣẹ́ anybody ní ṣo bẹ́ẹ̀ mú fọ́ máa dájú bò wọ́n gan mú fọwọ́ gbé let's go make I show you the gun oníṣòríire ṣé na the guy be this one na be this na the guy be this one na be this oga come abeg come let me see you. This one come na him let me see you come. Shey you know say this one life don spoil before in life don spoil o if we quickly kick this one blow lasan yasin o ma kú ní ọ̀run dada. So wetin you go do now? Let's go. Ọlọ́run ti mú lórí burúkú ẹ̀ sílẹ̀. Ọmọ pẹ̀sí wẹ̀ let's don dey make me dey vex. Ẹ kú jókòó. Yes sir. Àwọn láńlọ́ọ̀dù àdúgbò ló rán mi wá. Ó tó bí ijọ́ mẹ́ta tí Àyìndé ti wà lórí ààrẹ yìí. A sì rí wípé àmọ́ ẹnìkankan mọ́ ládùúgbò. Àmọ́ ẹbí ẹ̀ kankan. Wàhálà yìí sì ń pọ̀. Ọlọ́run má jẹ́ arákòbá, Ọlọ́run má jẹ́ àrídàmù. Ọlọ́run ó gbàdúrà wa, Ọlọ́run á bá wa fún lálàáfíà. Kò sẹ́ni tó gbàdúrà kó kú sínú àárẹ̀ yìí nítorí pé kí ni ó yà wá lẹ́nu pé àmọ́ ẹnìkankan mọ́ ládùúgbò. Ìdí nìyẹn tí nígbà tí àwọn láńlọ́ọ̀dù gbọ́ pé àwọn èèyàn wà lọ́dọ̀ ẹ̀ pé kí n yọjú. Bẹ́ẹ̀ bá ṣe gbé kúrò ládùúgbò láti bí oṣù méjì tó ti wà lórí àárẹ̀ yìí. Àárí anybody àárí ẹnìkankan mọ́ kò sára kò sẹ́bí láìjọ́ ta ti mọ̀ ládùúgbò ya àárẹ̀ nìkankan tó ó jẹun tí àwọn láńlọ́ọ̀dù rán mi kí n wá sọ fún yín o. Ẹ ṣeun gan sa o ẹ ṣeun gan sa mọ́ lóore o
nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ẹ̀ṣẹ̀ dé láti school ni ẹ̀gbọ́n mi ni wọ́n irú eléyìí ò dẹ̀ ṣẹlẹ̀ rí níran wa ibi tó ti kó tiwọn báyìí kò tiẹ̀ yé mi rárá mi ò mọ rúùrì tán nìkan fi korú eléyìí tó mi ò bá sọ pé ká bẹ́yìn ẹ̀dùn torí Ọlọ́run àdúrà ní kẹ́ fi máa ràn wá lọ́wọ́ kọ́ ló fún wọn lálàáfíà kí wọ́n yí jẹ́ ẹ̀dùn torí Ọlọ́run. ẹ kú jókòó ẹ ṣe Ọlọ́run á jẹ́ kó yé nǹkan kò ní ṣe Àyìndé ṣe rí lórí ààrẹ Àyìndé yìí kò sí hospital tá a ti dé gbogbo hospital yẹn dẹ̀rẹ̀ the same result ni wọ́n fún wa wọ́n ní kò sí nǹkan kan tó ṣe Àyìndé àwọn ò rí nǹkan kan gbogbo test tí wọ́n carry out wọn ò rí anything lórí nǹkan tó ń ṣe Àyìndé Ọlọ́run ọba kó bá wa dá sí nǹkan tó wà ńlẹ̀ yìí. ṣé ẹ tẹ̀ rí in tó wá tẹ̀ wá yà mí lẹ́nu ni pé gbogbo àwọn dókítà yẹn gbọ́kàn pariwo ká tẹsẹ̀ lébò ibo làwọn dẹ̀ mọ̀ àfi ọ̀dọ̀ babaláwo kan tèmi tẹ̀ tún mọ̀ nígbà tí máa mú dé bí báyìí ǹjẹ́ ẹ mọ̀ pé babaláwo yẹn kò fèsì sí tó ní tí mo mú wá ṣe bó kàn ṣe rí ó dẹ̀ lọ mo pè é títí kò dá mi lọ tó ẹ wò ẹ máa bá abẹ́lẹ́dùà náà ni kó bá mú lára dá o. ó ṣàjẹun tí àwọn láńlọ́ọ̀dù rán èmi wá ṣe òun náà ni mo ti sọ fún mi Ọlọ́run á bá a mú lára dá o. ẹ ṣeun sá a dúpẹ́ sá o ẹ ṣe sá. Àyìndé màá fẹ́ kó o ronú jinlẹ̀ o kó o rò ibo nìwọ gan ti kó nǹkan tó ń ṣe ẹ́ yìí ibo ló ti rí kí ló lè fà á torí gbogbo àwọn tá a jọ ń sá kiri fún ẹ gbogbo wọn náà ti sá lọ tán o á bẹ́tà kó o ronú jinlẹ̀ o. mi ò mọ ibi tó ti lè ṣẹlẹ̀ ní iṣẹ́ ní bọ́dì mi iṣẹ́ ní kankan mi mẹ́yẹ tí mo ṣe ìmẹ́ tí mo ṣe. Àyìndé rò dáadáa. mi ṣe yẹn. torí ìtàn ní ká lọ tẹsẹ̀ lébọ̀ yẹn rò dáadáa o. ṣé látijọ́ tí mọ́mí wa ti bí wa sáré ṣé mo ṣe tí ò darí ni. mọ́mí ẹ ti rántí ẹ̀ṣẹ̀ torí ọ̀nà ẹ̀dẹ̀ rántí ẹ̀ṣẹ̀ irú ilé yóò ṣẹlẹ̀ ìdílé wa. Àyìndé ìbádá kó rántí o ìbádá kó rántí o. ṣé kò lè jẹ́ Bùsáyọ̀ báyìí. tọ́jú mọ́fọwọ́ kan mọ́fọwọ́ kan mi jáde kí ni problem ẹ̀ gan-an ìwọ náà kí ni irú èèyàn oge lèmi gan-an kí ni wọ́n dọ́dọ̀ ọ̀rú ẹ̀ báwo ni irú ẹ̀ ti máa lóyún fún mi báwo ni irú ẹ̀ ṣe máa lóyún fún mi etí òde ló fẹ́ bá mi gbọ́ ná ká wá sọ pé èmi ò bí mo ṣe gbajúmọ̀ tó ká wá sọ pé èmi wá lọ fẹ́ odi tọ́lọ́ bá fẹ́ bá mi mú ẹ kó wá jẹ́ pé ọmọ tó wá lọ bí náà kó tún wá lọ jẹ́ odi kí la ti ń pè odi ọ̀wà pọ̀ nínú rẹ̀ mi Ọlọ́run máa jẹ bẹ́ẹ̀ rẹ̀ kí ni màá fún ẹ́ lójú wo ojú ẹ̀ máa yíbò gbogbo jẹ́ ẹ̀kọ́wé sí gan jàre sórí owó tó wà lọ́wọ́ mi 1,500 ló wà ń bẹ̀ ogẹ́ 1,500 ló wà ń bẹ̀ sórí 1,200 ń bẹ̀ ní máa bọ́ ọ ṣẹ́ oyún 300 naira tó ṣẹ́kù kó lọ fi mọ bó ṣe kó bá ojú wọn mọ́tò nǹkan tí n bá tún padà rí tó bá ti gbà tí n bá tún padà rí ẹnu ayé mi wo ó yẹ kó kókó rẹ̀ dànù kó kó lọ. Àyìndé èèyàn burúkú ni ẹ́ kí ló dé àwa rí tán gbogbo àyà ń jẹrà. Mọ kí ni ẹ ṣàdúró yẹn ẹ jẹ wọn lọ́wọ́ jẹ wọn tó sọ lé ayé dà. ìgbà tí kò bá ń ṣe ìyẹn ni níbo lè jẹ́ bùkọ́ lásán. ti àti underburst wàá fi blouse length yẹn wàá fi ṣe 25 wàá fi underburst yẹn wàá fi ṣe 14 Táyọ̀ wọ́n ló máa lọ gé waist yẹn wàá gé 36 40 42 àti hips yẹn náà wàá fi ṣe 47 ó ti tán nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn o Bukky ìwọ́n ti wàá lọ gé round sleeve yẹn àti skirt length ṣó ti yẹ báyẹn kò jù bẹ́ẹ̀ náà lọ. Bukky. Sá. Bukky. Sá kí lẹ sọ sá. Wọ́n ti ń parọ́ fúnra mi so gbogbo mo ṣe ń ṣàlàyé yìí báyìí fóònù wọn tẹ́ àbí. ó yá kí ni mo sọ last. o ò lè mọ̀ ìgbà tó jẹ́ pé ìgbà tí mò ń ṣàlàyé iṣẹ́ fáwọn tó pẹ́ fóònù tẹ̀ fún mi ní fóònù yẹn jẹun o dé àwọn fóònù yẹn. Jọ ẹni tó ń bá sọ̀rọ̀ yìí ibo ló ti mọ̀ rí. Kọ́lá ni. Kọ́lá. Bẹ́ẹ̀ ni sà. Jọ̀ọ́ báwo ló jẹ́ sí ẹ. Boyfriend mi ni. Boyfriend yẹn lélẹ̀. Bẹ́ẹ̀ ni.
boyfriend ẹni Àyìndé. No, Kọ́lá ló sọ fún fún oúnjẹ o. Àyìndé mẹ́kò. Àkọ́lá ni. Báwo wà ní. Ó ti kú. Ó ti kú. Ìdí iṣẹ́ tẹ́lọ̀ láfọmọ́ ìsín. Ló wá lọ lóyún. Nínú ilé wọn. Ta ló fẹ́ ro tiwa fún? Ó ṣẹ́yún kò tún là á, ó tún kú. Ta ló wá fẹ́ ro tiwa fún? Sọ́ọ̀sì mọ̀ pẹ́sẹ̀ rẹ ló tọ̀. She follows your step. Very useless girl. Kò tẹ́sẹ̀. Níbi tó ti ń ṣe. Èmi ò ní bọ́ bẹ́ẹ̀. Ká dá fún olòṣì. Onígòbí ìdérí kànga. Orídìí rẹ̀ bí sìlíndà 4 kg. Àtúkútúkú rẹ̀ lọ́nà ọ̀run. Ọmọ tá a bá ti bá wí tí ò gbọ́. Ikú ni máa ń gbẹ̀yìn wọn. Olòṣì. Yẹn ń lọ wò bóyá ọ̀rànjú ni àbólajúlẹ̀. Wọ́n tó sayé dà. ọmọ tẹ̀sán lọ jẹ́ Fọláṣadé báyìí jìnnà ọ̀pọ̀ ọmọ kan pé mi ìtàn gbọ́dọ̀ mọ́ wà sọ́dọ̀ ẹ̀ tó gẹ̀ẹ́ta ọdún ẹ̀ ti jìnnà. Ṣé sọ́dọ̀ tiẹ̀ náà ò jìnnà? Ó dákun gbàgbé lórí yẹn jàre. sáàsì problem ṣá mo kàn ní kí n sáré yọjú sí ẹ náà ní ṣá tó gẹ̀ẹ́tì kí ni ọ̀rẹ́ sórí nǹkan tó ṣẹlẹ̀ ní pé sọ̀rọ̀ pé lẹ́ẹ̀kan ìgbà tí bá a ṣe ń bọ̀ yẹn sọ̀rọ̀ pé màmá kan ń pè mí grandma kan tó ń ìyá tó ń kí ẹ náà. ìyá tó ń kí mi ẹ̀ jọ mo fẹ́ sáré. Mo dákun tètè jàre. Ọlọ́run ló ti wà táwọn ìyá ti máa ń pàdé ara yín tàdé níbi tá à ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣẹ́yìn kọ́ ni ọ̀rẹ́ Mr. Àyìndé? Àyìndé wo? Àyìndé tó ní Tọ́ḿbìlà Bridge. Tọ́ḿbìlà Bridge. Tó wà l'Ékòó. Àyìndé tó kọlà. Ẹni tó já wàwà tó dúdú. Ó yẹ ṣe pa lẹ́yìn mi ní ìsìn tó lọ báyà kan tó ń kí ngbà tá à ń bọ̀ ni. Ibo? Àná ní ìsìn gbà tá ẹ wá kí ló jọ dẹ̀yìn àtàyìndé papọ̀. Pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ má bínú. Kí ló pẹ̀yìn àtàyìndé papọ̀? Nǹkan dà wá papọ̀. Kí ló pa yín pọ̀? Láti bí ọdún kan àbọ̀ sẹ́yìn. Nǹkan pawápọ̀. Ṣé bísínẹ́sì ló dá yín pọ̀ ní àbẹ̀wò? Ọmọ ọwọ́ mi. Ọmọ. Láti bí ọdún kan àbọ̀ sẹ́yìn. Ẹ dúró náà o. Nǹkan tẹ́ ń sọ fún mi ni pé Àyìndé lẹ bí ọmọ yìí fún. Àyìndé mo bí fún. Àyìndé ò tí ì bímọ kankan. Kò lọ́mọ kankan. Àyìndé mo bí ọmọ ọwọ́ mi fún. Ọ̀rẹ́ àti ìfẹ́ lèmi àtàyìndé kò tí ì bímọ. Àyìndé ni ọ̀nà bo ló gbà. Àyìndé mo bí fún. Ajọ́ lọ́ọ̀bì kan ni. Ṣé kàn sọ bẹ́ẹ̀ rẹ̀ kí n máa gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín Àyìndé ò tí. Ìjọ náà lọ bọ̀dá Àyìndé mo bí fún. Ẹ̀wẹ̀ fi mí sílẹ̀. Ẹjọ́ wà bọ́dá ẹjọ́. Kí ló ṣe yí kí ló ṣẹlẹ̀? Bọ̀dá tí mo sọ̀rọ̀ ọmọ lọ́jọ́ yẹn tí mo sọ. Tí mo sọ bọ̀dá Àyìndé. Ọ̀rẹ́ wọn nù. Ọ̀rẹ́ wọn ló kúrò bí. Láàrin wa bí ẹ sì ń wòran tán fi lọ bá wọn. Ẹ dúró ní kí ló ṣe yí lóde. Ẹ jẹ́. Fọláṣadé again. Ẹgbẹ́ ẹ ti bá yín lẹ́ o. Àbúrò èèyàn rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lélẹ̀. Àkọsí eléyìí rúra wà rí ló dé. Láì ṣe pàjá gbé nǹkan ẹ̀jẹ̀. Àwa béèrè pé bolo ti fi kàn. Gbogbo ètò òṣèlú nǹkan. ẹ wo ẹgbẹ́ bá mi di ọlọ́run kí ọlọ́run ọba kó dájú mi tí bá ti bọ́ nínú ilé mi ní ṣe lè mọ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ara ẹ bá mi di ọlọ́run ṣùgbọ́n tí kò lè jẹ́ Rèbékà gan ṣá. Ibo la wá wà ìbá ìtorí Ọlọ́run. Ṣé tèmi ò wá bá mi báyìí? Kí ni wàá ṣe báyìí? Bọ́dá ẹ dákun ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ẹ dákun ẹ jọ̀ọ́. Mo fẹ́ rí yín ni ẹ jọ̀ọ́ ẹ dákun. Ibo gangan la wà yìí? tá a wà ìlú péjú la wà yìí. Ibo gangan la wà yẹn ṣàánú. Ìbàdàn la wà Ìbàdàn náà ń pè bíbà. Mo pé Ìbàdàn la wà ṣùgbọ́n àyín ìta wà ibo gangan ló ń pè. Ìlú péjú náà ń pè bíbà. Ìlú péjú. Kí ló ń ṣe yín sọmọkú lọ́wọ́ yín ni? Ìgbà tí mò ń bọ̀ látàbúlé wa mo fẹ́ lọ rè é rí ẹ̀gbọ́n ìyá mi ni. Kí ló wá ṣẹlẹ̀? Àwọn olè bá dá mi lọ́nà wọ́n sì gbèrò owó mi ibẹ̀ sí ní àdírẹ́sì sí wà. Sorry. Ẹ dákun ẹ ṣàánú. Bọ̀ ibi tẹ́ ẹ wà yìí ni
ibi tẹ́ wà yìí níbi tó le náà ni ibà yìí lágbára díẹ̀ kò yẹ kẹ́ máa kọjá irú ibà yìí náà bọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà mo wá sí àdúgbò yìí mo wá wo pàdé mi kan mi bẹ̀ mo ṣe fẹ́ jáde ọ̀pẹ̀ àdúgbò yìí ó lágbára díẹ̀ jíwàgàn tí mo gbé wá ó ṣe fi abẹ́ gbálẹ̀ díẹ̀ nìyẹn mo sáà ti pe mẹkáníìkì pé kó wá bá mi yẹ̀wò bọ́ mo lè mú yín jáde. ẹ ṣàánú mi. kò sí wàhálà ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. kò sí wàhálà ẹ ká lọ. ẹ ṣeun ẹ ṣeun. ó yẹ jẹ́ ká lọ. bọ̀dá mo la wá wà yìí. má bínú pé mi ò ṣàlàyé fún ẹ sórí bá a ṣe ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan lọ́yẹ kí n ti sọ fún ẹ ibi tá a wà iná ń pè ní French Hotel èmi tó ń wò lórí ìjókòó yìí ni mò ń jẹ́ French dáàdì mi ló ń jẹ́ hotel. ẹ̀yin ni French. bẹ́ẹ̀ ni mi no not French it's French. ẹ̀yin lè tún ní bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ibi tí mo. àtàyíká yìí. mélòó wà lára mi. bó dẹ̀ ṣe máa ń wò ìgbà míì bẹ́ẹ̀ mi ò kí ń lo orúkọ dáàdì mi sí hotel sí ilé mi àwọn ilé mi tí mo bá kọ́ mi ò kí ń lo orúkọ dáàdì ìgbà míì máa lo guest house. ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ níbi tí mo ti gbé ẹ lẹ́ẹ̀kan yẹn jọ kí ni nǹkan tó ń ṣe níbẹ̀. ṣebí mò ń bọ̀ látàbúlé wa kúkú ni mo fẹ́ wá rí ẹ̀gbọ́n ìyá mi làwọn olè bá dá mi lọ́nà ló bá gbèrò ọwọ́ mi ibẹ̀ sì ni àdírẹ́sì ibi tí mo lọ wà. sorry ibi tó o gbà yẹn náà ibi tó lágbára náà ló gbà kò yẹ kó o gba ọ̀nà ibẹ̀ yẹn tí ì bá yẹ pé mo gbé ẹ̀mbẹ̀ yẹn gan Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa kí n má fi nǹkan míì ṣe ẹ̀mbẹ̀ yẹn sorry ṣó wàá mọ nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé sórí mu drink ẹ so get tó bá ti wá mu drink yẹn tán wàá máa lọ sínú ilé tó bá ti wá jẹun tán tó mọ̀ pé ilẹ̀ dẹ̀ ti ń súbà yín sí àti ẹ̀ máa wá mọ nǹkan tá a máa ṣe sí nísìnyí ni wọ́n ti gba àdírẹ́sì ibi tó lóun lọ sí. tí bá rí àdírẹ́sì gan mo ṣẹ̀ṣẹ̀ mọ́ fi hàn àwọn èèyàn kọ́ bá ń wò ó kí n lè mọ ibi tí mò ń lọ ni. ṣé pé o tún lè kà á. mi lè kà á. kò sí problem nǹkan tó ṣe pé tó bá ti mu díríǹkì tó ń sìn yìí màá ní pé kí kán dáná fún ẹ nínú ilé o get wàá dẹ̀ jẹun tó bá ti di ní ọ̀la ṣó yẹ ẹ báyẹn tó bá yẹ lọ́la nísìn a máa ṣe wàá mọ nǹkan tá a bá máa ṣe sí ibi tó ń lọ yẹn tá a máa get ibi tó ń lọ ṣó get ó yá mu kókè ẹ mu kókè ẹ. ẹ dákun sí ò lọ tí inú. ọtí bíi ti bá ọkọ lọ tí mí náà kí n mọ ti wò ó ṣe bó rí nǹkan kan náà lájọ gbé dání yìí. ẹ ṣeun. ẹ yá drink it now. Kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ mo ti wòye láti reception mo ṣáà rí pé ẹ ń pariwo ẹ ń ṣe kò sí. ẹ dákun bọ̀dà tó nílé nǹkan. ẹ tó nílé sí ètò nílé òsì lára tó wà lára. bọ̀dà ò ti dà mí lólé ara ó ti dà mí lólé ara o. wọ́n ní wọ́n sùn sílé àwọn kílẹ̀ fi mọ́ kí n máa bá tèmi lọ ni wọ́n láwọn fẹ́ ràn mí lọ́wọ́. bọ̀dà ò ti lò mí jìbìtì ara. báwo ló ṣe ṣẹlẹ̀ gangan báwo ló ṣe ṣẹlẹ̀. Bọ̀dà French hotel. Bọ̀dà French hotel. Ẹ má wọrí ṣẹgbọn ẹ calm down madam ẹ calm down ẹ má wọrí a máa mú wọn. ó pàtàkì tó kú dànù. ẹ fi sílẹ̀ ẹjọ́ kó lọ ṣọ́kò tó torí ni. tí ìbá ṣe pé mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìfún ẹ. èèyàn burúkú ni kí ló dé. èèyàn rádaràda ni ó ju èèyàn burúkú lọ èèyàn rádaràda ni. lẹ́nu sí ètò ọ̀gbìn mẹ́rin fún wa. kí ló dé. Olùṣègùn ní bàbá Olùṣègùn ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní mẹ́ta lọ Olùṣègùn ní bàbá Olùṣègùn ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní mẹ́ta lọ Olùṣègùn ní bàbá Olùṣègùn ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní mẹ́ta lọ. Jésù Olúwa wa ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run ohun tí ó wà nínú ayé ìránṣẹ́ dúró ẹ̀ ó yá jáde àdúrà orúkọ Jésù
mímọ́ Olúwa wà ní tó wà láyé Àyìndé. Lórúkọ Jésù. Ó yá jáde. 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 Lórúkọ tó ń jà Àyìndé. Lórúkọ Jésù. Olúwa wa láti kọ̀wé rẹ̀ wípé àyà yóò pọ̀ àwọn àlejò wọ́n sì fi ti bẹ̀rù bójú tó wájú àwọn ìkọlọ́ fi wọ́n. Ẹ gbàdúrà gbogbo ẹ̀mí yóò kù tó wà nínú ayé ìránṣẹ́ yìí. Ó yá jáde àdúrà. Ẹ̀mí mímọ́ ó yá gbogbo ogun tó pọ̀ ní ayé ìránṣẹ́ yìí. Àbá o Jésù Olúwa wa ẹ pariwo tó láti ọkàn yín wá. Ẹ sọ fún Ọlọ́run ara ń ní ìránṣẹ́ yìí. Ẹ sọ pé gbogbo ogun tí a ń gbẹ̀dẹ̀ rẹ̀ tàbí èyí tí a kò mọ̀ ogun ara ẹni ni èyí tó ń jà ìránṣẹ́ yìí bí a ti ń gbàdúrà pé kí Ọlọ́run kí ó gbé ogun náà rẹ̀. Àmín orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ gbogbo ogun tí a jà gbogbo ogun tó ń jà. Pásítọ̀ ṣe eré ẹ bá má ṣe ọ̀nà lórí ẹ ṣé yóò mọ̀ pé ẹ tó ti fò ní ó ṣe ọ̀rọ̀ dẹ́kun fún un. Àyìndé ó jà mí lólè ara bàbá bá rí rẹ̀ ó tún pẹ̀gbọ́n mi má ṣe ayé ní gbé ẹnìkan bá wọn ṣe kó má bójú òde ọ̀run. Ajá dúdú ní mímọ́ ti diwọ̀ àgbò dúdú ní mímọ́ ti dèwọ̀ mo ti di gúdúgúdú àbẹ̀yìn jákèjákọ̀ òkòkò mẹ́kí ajímọ́ tábà oògùn lúbúlúbú tí bojú omi jẹ́ tọmọdé kankan ò gbọ́dọ̀ gbé mu mo ti di lúbúlúbú tí bojú omi jẹ́ tàgbàlagbà kankan ò gbọ́dọ̀ fi wẹ̀ àgbà tó fi wà lọ́jọ́ kìíní àná ó ti lọ rèé bá jíwìn ilẹ̀ jíwìn kan. Àyìndé o afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kọjú oko lára torí pé ó fi àyà tiẹ̀ ó fi lu àyà mi látẹ̀ni lọ ó tún gbẹ́dọ̀ àyà rẹ mọ́ torí lè mo mú lọ ní. Olúwa. mo sọ. ẹ sísá mi. káàbọ̀ Yes, mo ma'am. dúpẹ́ pé mo fi ẹ̀ tó ojú tó rí Yes, ma'am. àsìkò àǹtí mo ti múra tán mò ń jáde èmi ní graduation ID. Oh, ṣó wà ráǹdì ni? ọmọ ngan dàgan ná. ID. ṣé wàá sọ pé o gbọ́ voice ọ̀nkù ẹ̀ ni. ID ṣé tó gbé mi ò bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ ní sí torí ẹ̀ ló fi ẹ wá kí mi. Ó yá kí mi nà án. ìyá dọ̀bálẹ̀ kó kí ọ̀nkù ẹ̀ jàre. Báwo ni àwọn ní graduation ó yá gbà síbẹ̀. Báwo dẹ̀ wá máa rí sórí n tó ń ṣẹlẹ̀ pé tá a bá ti jọ náà sí èmi náà máa tẹ̀lé dé school yìí ṣó gẹ́ẹ̀tì a máa jọ lọ síbi graduation yẹn ṣó gẹ́ẹ̀tì tí n bá ti wá ń lọ màá bẹ́ẹ̀ ra anything tó bá fẹ́ fún ṣó gẹ́ẹ̀tì. wọ́n lè lọ lọ́wọ́ bàtẹ́ wọn náà ló kúkú bàjẹ́. Sísá mi ọmọ yín ti ń dàgbà ọmọ yín ID náà nìyẹn. Ọ̀gá akúnikẹ́yìn náà ṣe tuntun láti jẹ ẹ̀kọ́ ẹ̀kan sáà ń fáìn sí ọkọ yín lọ́rùn ni. wo agbántara mi ìjà rédíò máa bomi sórí. Ẹ ti dá no problem. ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mo mà lálàá kan mọ̀ pé Okay ma. ní ìjẹrin mọ́júmọ́ ìjẹta Okay. lójú àlá mo wá rí ẹ o gé ìlú gángan o bẹ̀rẹ̀ sí ní ìlú o ṣáà lù olù tó fi fàya o gbé kalẹ̀ o tún gbé bàtà o tún lù o tún lu ìyẹn náà fàya tó fi gbé kalẹ̀. Láìsẹ̀ Túndé Bálíngà. èyí tó tún wá yà mí lẹ́nu ni pé o tún wá mú drum set Okay. bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ìlú pàpàpàpàpà ó dẹ̀ lù tó fi fàya. aláìṣẹ́rù bà mí mo pa kí ló lè máa ṣẹlẹ̀ torí kò tiẹ̀ gbàbí kankan yé mi rárá kò yé mi o torí ẹ̀ mo ṣe ìyẹn kí n ṣàlàyé fún ẹ anything tó bá ń ṣe bóyá ó wrong àbí anything ṣáà make sure pé kó o fi ẹ̀sọ̀ ṣe o because aláyọ̀ ò tiẹ̀ yé mi ṣá. Wẹ́ sísá mi ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run adé wà pẹ̀lú ẹ̀yin náà. Lákọ̀ọ́kọ́ ná ìgbà tẹ́ ní mo kóríṣiríṣi ìlú mo lu kinní kan mo lu ilé mo lu tọ̀hún láìsẹ̀ Túndé Bálíngà ìlú kan èèyàn kan ìlú mẹ́jọ màá máa lù kan mo lù fàyà mo lu ilé mo lu fàyà àlá yẹn kò yé mi náà but èmi bí lè pé àlá lásán ni kí ni nígbà tí mi ò ṣé mo wá at least àṣà kì í ṣe ìdílé àyàn tábà ní bọ́yá onílù ni wá. Àyìndé. Yes ma. Ma. gbogbo ẹ̀ ṣáà wà ní ẹ̀. ṣé tí rí ẹrọ ojú ayé báyìí tọkùnrin bá ti wà tó jẹ́ pé kórí funfun àlà kórí dúdú àgùn kó
bórí ti rin àfọ̀ bórí pẹlẹbẹ àrùn nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn lélẹ́yìí o tó Àyìndé oko tiẹ̀ nìyẹn o. mọ́mì wa ẹ ṣe sùúrù kì í ṣàyìndé nìkan ni ọ̀rọ̀ yìí bá wí ó bá gbogbo àwọn obìnrin náà pátápátá wí nítorí pé àwọn ẹlòmíà wà nílé ọkọ á tún máa yà lẹ́ńta ó sọ ibùsùn rẹ ó ti sọ di eléèrì ẹ jẹ́ kí gbogbo apátápátá ká yí padà ká níbẹ̀rù ọlọ́run dídí ọlọ́run súnmọ́ etílé ẹ já ronú pìwàdà ìjọba ọlọ́run sì kù sí dẹ̀dẹ̀ ọlọ́run á wà pẹ̀lú wa ọlọ́run á sì gba gbogbo ògo délẹ̀ ẹ jẹ́ gbàdúrà